Adebayo mo ní ẹjọ́ tó wà níwájú mi lónìí gẹ́gẹ́ bí adájọ́ àgbà ti àkókò yìí lórí àwọn ìkànnì tẹ́ ẹ ti ń wò mí lọ́wọ́lọ́wọ́ àti tẹ́ ẹ ti lẹ́tọ̀ọ́ tẹ́ ẹ ti mọ́ wò mí nígbà ó bá yá. Mo náà ní ẹjọ́ Femi Adebayo àti ìyàwó rẹ̀ Iyalaje gbogbo èèyàn mọ̀ sí Iyaladuke ní báyìí ìjẹ́ á pé Femi Adebayo kó bọ́ ibẹ̀ o. Ọ̀gbẹ́ni Femi Adebayo ó yá ẹ bọ́ ibẹ̀. Bẹ́ẹ̀ náà ni arábìnrin Iyaladuke ẹ̀yin náà ẹ máa bọ̀ ẹ bọ́ sí ọwọ́ iwájú. Nígbà tí àwọn méjèèjì ti wà ní ọwọ́ iwájú báyìí ẹ jẹ́ ká pé court clerk ẹ dákun ẹ bá wa béèrè ẹ gbọ́ kí lẹ fẹ́ fi ṣe ìbúra níwájú adájọ́ àgbà lónìí. Ṣé kùránì ṣé kìrìsìtẹ́nì ni yín ni àbí mùsùlùmí? Oh mùsùlùmí òdodo good ẹ bá mi fún ọ ní àlùkùránì. Ìgbé ọwọ́ yín ni ìwítẹ̀lé mi ìmọ̀ọ́sẹ́ ìṣe háì ìgbé ọwọ́ lé kùrà ìgbé ọwọ́ lé lórí ìmọ̀ wípé ọ̀rọ̀ tí èmi lágbájá ọmọ lágbájá máa sọ nílé ẹjọ́ ìlónìí ìmọ̀rúkọ yín ṣe fílẹ̀ dìgà àbí ètò mi jẹ́ lágbájá nínú rí èmi lágbájá ọmọ lágbájá máa sọ nílé ẹjọ́ ìlónìí níwájú adájọ́ àgbà òtítọ́ ni máa sọ mí ní parọ́ mí ní ṣèké kí Ọlọ́run kó ràn mí lọ́wọ́ ìsì àmẹ́ ẹ bá mi gba àkùrán àwọn ẹ ṣe. Ní báyìí tí ọ̀gbẹ́ni Femi Adebayo Salami ti wà ní iwájú wa. Àti arábìnrin tí gbogbo èèyàn mọ̀ sí Iyaladuke olóúnjẹ yọ́míyọ́mí olóúnjẹ àjẹmálè lọ níwájú ilé ẹjọ́ yìí lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ní àwọn awuyewuye gbogbo ohun tá a ti gbọ́ lọ́tún lósì lórí àwọn ìkànnì yìí. Kódà àti ráwọn èèyàn tó ń sọ̀rọ̀ bíi kòríkòsùn ọ̀gbẹ́ni Femi Adebayo àti Iyaladuke. Àti ráwọn tó jáde tí wọ́n sọ̀rọ̀ bí ọmọ ìyá. Àti ráwọn tó jáde tí wọ́n sọ̀rọ̀ bí shadow òjìji wọn pé gbogbo ohun tí wọ́n ṣe làwọn rí làwọn mọ̀. Oníkálùkù àwọn èèyàn lóríṣiríṣi wọ́n ti jáde ní wọ́n ti sọ̀rọ̀ ẹlòmíì ó sì sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀rù ó sì báyìí pé ṣé wọ́n ní òjìji tí ń ṣọ́ wọn káàkiri ni. Ẹ̀rù Ọlọ́run sì bà mí. Kódà ẹlòmíì jókòó sínú ilé ẹ̀ báyìí ó sì hun ọ̀rọ̀ ohun ó sì rò àròsọ ọ̀rọ̀. Ó wá sọ kéèsì yẹn dé ó wá sọ ọ́ di abidi olégbére. Ó wá sọ ọ́ di àwọn fáwẹ́lì afèrègì fètèpè nínú ilé ara ẹ̀ náà ní ti ń fà nílé lórí bẹ́ẹ̀ wọ́n sì ń jù síta. Mo ti máa ń sọ fún wa pé ohun tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ká máa yín ilẹ̀ díẹ̀díẹ̀. Bíbélì sọ wípé ẹ yára láti gbọ́rọ̀ ṣùgbọ́n ẹ máa lọ́ra láti fèsì. Àti ráwọn tó ti ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ yìí tí wọ́n ti sọ dáadáa bó yẹ kán ṣe sọ. ṣùgbọ́n gbogbo bóníkálùkù bá ṣe sọ
ó wà láàárín wọn àti Ọlọ́run. Orí Ọlọ́run ni mo ń dájọ́ àfihàn pẹ́ràn. Ṣùgbọ́n whatever téèyàn bá ti ṣe tó bá ti ní ìdáláre nínú ọkàn ẹ̀ pé tí mo ṣe yìí mo ṣe dáadáa, alihamudulilayi. Kí nìkan ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí? Ẹ̀kọ́ ó pọ̀ ńbẹ̀ gan o. Bóyá rọ́ ni bóyá òótọ́ ni. A ti gbọ́ nípa pé ẹnìkan tó jẹ́ bí ọ̀rẹ́ àní tó súnmọ́ ni pẹ́típẹ́tí bí irun ara. Wọ́n sọ fún wa nípa ìgbésẹ̀ tí onítàn gbé. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí lóòótọ́. Ǹjẹ́ ẹ̀yin rẹ̀ kọ́kọ́ ń bẹ̀ nípa pé ká máa ṣọ́ra fún ọ̀rẹ́ tàbí ká yẹra fún ọ̀rẹ́? Ṣé rí bákan méjì ọ̀rọ̀ ọ̀rẹ́ ṣe rí? Tí Yorùbá bá ní pé kó o ṣọ́ra fún ọ̀rẹ́, ẹni tó bá lè kó ẹnu rẹ̀ ní ìjánu, bẹ́ẹ̀ ni vejaska máa dà fún yín. Ẹni tó bá lè kó ara ẹ̀ ní ìjánu, òun ló máa ń ṣọ́ra fọ́rẹ̀. Ìyẹn ni wípé mo lọ́rọ̀ 10, màá sọ 2 fọ́rẹ̀, màá kó 8 yòókù pamọ́. Ìyẹn ni pé wàá ṣọ́ra fọ́rẹ̀. Ṣó wá rí wọ tí ara rẹ bá ń gbé fúkẹ́fúkẹ́, tí ẹ̀mí rẹ bá ń gbé fúkẹ́fúkẹ́, tó bá ní ọ̀rọ̀ 10 tó bá sì sọ 11 fọ́rẹ̀, ara ò ní balẹ̀. Irú yín wọn ò kí ń sọ wípé kẹ́ ẹ ṣọ́ra fọ́rẹ̀, wọ́n á ní kẹ́ ẹ yẹra fọ́rẹ̀. Wàá yẹra ẹ. Àwọn kan máa sọ pé èmi àtọmọ mi nìkan lọ̀rẹ́ mi ò, mi ò lọ́rẹ́ o. Èmi àtọmọ mi, ẹni náà sọ pé èmi àtọkọ mi nìkan lọ̀rẹ́ o. Oríṣiríṣi. Ṣé ẹ rọ́rọ̀ tó wà lẹ́yìn? Ọkọ àti ìyàwó, àwọn nìkan lọ́dọ̀ ti tèmi, àwọn nìkan ló mọ tó fa ìjà, ló mọ ibi tí Genesis wàhálà ti bẹ̀rẹ̀. Ara kò possible kára àta tó ń wò wọ́n from afar kó wá jáde sórí ìkànnì kó máa yànnàná fún wa bí ẹni wípé ìwọ lòjìji wọn, bí ẹni pé tó bá ń bára wọn sùn gan òjìji ó tún wà ń bẹ. Kò possible kò 100%. It is not possible. Níwọ̀n ọgbà tí wọn ò fẹnu ara wọn ṣàlàyé fún wa wípé báyìí lọ̀rọ̀ ṣe rí, àwọn èèyàn kan ń sọ̀rọ̀ lọ́dọ̀ tèmi bí ẹni pé èèyàn mú àtàmọ́ mátàmọ́ ní gbogbo àwọn tó sì ń sọ̀rọ̀ yìí. Lóòótọ́ wọn lọ́rọ̀ ìfẹ́ jọra wọn. Àwọn kan sọ pé, kinní kan sọ pé, nǹkan kan tí èmi kàn tún wá rí bẹ́ẹ̀. Àwọn èèyàn sọ pé arábìnrin ló wú lára. God bless you for the gift. Mo béèrè question kan lọ́wọ́ yín, reality ruling. God bless you. Mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín. Ẹ̀yin gender mi, ẹ má parọ́ o, ta ni ò kí jowú nínú wa? Ẹ má parọ́, ó lè pọ̀ jura lọ o. Oríṣiríṣi owú ló wà. A rí owú aláyán wà, owú oníwẹ̀ wà, owú oníwò wà, owú alábọ̀nbọ̀n tí ó mọ ọkùn bí alábọ̀nbọ̀n ní ilé wà. Ṣé ká yàn nànà? Obìnrin mi wà tó bá ń jowú lọ́wọ́ báyìí, yóò mọ ẹsẹ̀ báyìí yóò mọ ọ̀gbọ̀n. Oríṣiríṣi ni. Àwọn kan wà báyìí, àwọn ìyá wa ṣẹ̀ṣẹ̀ pé tó bá wọnú ilé báyìí, tó bá fẹ́ sùn, tó bá tẹ́ nílẹ̀ báyìí, tó sùn lé yóò tún ká. Oúnjowú náà ni. Èmi ò lè tú aṣọ kó mọ orú aṣọ lẹ́ẹ̀mẹ́fà, yóò mọ ìròyìn á máa kó, yóò mọ tú fúnra rẹ̀ ni. Èmi ò mọ sí ẹ̀gún láta, yóò mọ sí ẹ̀gún báyìí ni, tí ó mọ lọ bomi sórí báyìí ni. Èmi àṣẹ o ìmí inú ayé ló ti máa ń vibrate.
gẹ́gẹ́ àwọn relationship 20s nígbà téèyàn wà ní 20s 19 20 21 tọkùnrin bá jí ìtẹ̀ tàbí tó bá boyfriend ẹ pẹ̀lú ọkùnrin obìnrin míì bó ṣe máa ń ṣe èèyàn láyé 20 21 years yẹn 90 àwọn owó kan tó nìyẹn kò sóbìnrin tó wà nílé ayé tó kì í ju ó lè pọ̀ jura lọ ní o bẹ́ẹ̀ ni wọ́n ní na me be that àwọn ọmọ mi àwọn tiẹ̀ ti fẹ́ wọ́n láwọn máa ń vibrate tí wọ́n ẹlòmíì ọmọ vibrate mi láì lo charger. a máa ń fẹ́ràn àwọn ọkọ wa kò dẹ̀ sí ṣe rí àwọn obìnrin mi máa ń love aliyan God bless you for the stars tí obìnrin mi bá love fún mi ṣùgbọ́n ṣe rí gbà mí máa ń wà gbogbo obìnrin tó bá máa ń love tó bá máa ń yòfẹ́ gbogbo ọkọ ló máa ń ní opportunity pé kọkùnrin retaliate ẹ̀ fáwọn wọ́n ṣe love ọkùnrin yẹn kó wọ́n rí bẹ́ẹ̀ kọkùnrin yẹn náà dá padà fún wọn. gbogbo akọ́là máa ń ní lọ́kì àwọn ọkùnrin méjèèwà ló máa love obìnrin burúkú tóbìnrin ọ̀dẹ̀ ní dá padà fún wọn bó ṣe wà ní ilé kìlọ̀ wà gbàjà mo la sọ pé tó bá kọjú sẹ́nu kó máa ń kéyìn sẹ́nu mi bí ìlú kọjá. the only ẹ̀kọ́ tèmi tó fẹ́ wá máa mú jáde fún mi ni wípé tẹ́ ẹ bá rí obìnrin tó bá jowú ó fẹ́ràn ọkọ ẹ̀ ni. tó bá ti di wípé ọkùnrin ti gbóbìnrin ẹ lò tó rọ́bìnrin ní pẹ̀lú ẹ̀ tó ti rọ́bìnrin ní pẹ̀lú ọkùnrin tó kàn ṣojú bẹ́ẹ̀ kò ẹ pẹ̀lẹ́ ṣé ìjáde ni ok kò sí wàhálà alright ìgbàlẹ̀ ó dọ̀tún la ẹ̀ẹ́dẹ̀ láyọ̀ obìnrin dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ tó sọ̀rọ̀ irú obìnrin yẹn ti zero mind ẹ̀ pé mo máa lọ ní irú obìnrin yẹn ti zero mind ẹ̀ pé tí ẹ̀ ìbá àbàjẹ́ ẹ jẹ́ kó kú ká pín ogún tó bá wà nílẹ̀ irú obìnrin yẹn ti zero mind ẹ̀ pé ayé ẹ̀gbọ́n òwúlò so bó bá wulẹ̀ kú ṣùgbọ́n tó bá lọ́wọ́ kọ ẹ̀ wàá jó wàá protect ẹ̀ bébí kí nǹkan máa ṣe wàá sọ pé yẹn dìde bébí ẹni bébí kankan máa ṣe ṣùgbọ́n ẹ̀kọ́ tèmi fẹ́ mú wá fún wa ní pé ẹ má jẹ́ kó pọ̀ jù kò sí bó ṣe lè tó gbogbo sórí tó wà lẹ̀ kò sí bára ẹ ṣe lè gbóná tó má bàa kan jẹ́ nínú ìyẹn ò dáa. Irú ẹ̀sùn tó fi karábìnrin wọn ní ni èmi ò sí bẹ́ẹ̀ èmi ò bá wọlé not until ìgbà tí àwọn tó rọ̀ ọkàn bá rò mẹ́jọ fún wa pé báyìí ló ṣe wọ́n ló ṣe bẹ́ẹ̀ ní location ó bá kiri kan jẹ́ àti ra àwọn àròlé hòtẹ́ẹ̀lì kò wá jáde síta pé hòtẹ́ẹ̀lì àwọn nọ́mbà jù àwọn òṣèré jàǹkàn tí wọ́n wà ní location yẹn àti rẹ̀ anybody nínú wọn kó sọ̀rọ̀ pé lóòótọ́ ó ṣojú àwọn kòkòrò ṣùgbọ́n tó bá kó bá rí bẹ́ẹ̀ lóòótọ́ tọ́rọ̀ wá rí bó ṣe rí ẹ̀yin jẹ́ndà mi ẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀ ní kẹjẹ́ ká mú dání kì í ṣe pé ká jókòó sí kọ̀rọ̀ yàrá kan ká wá máa ṣe kí ká wá máa hámà ká máa dẹ́nìkan lẹ́bi ká máa dẹ́nìkan láre àwọn méjèèjì ló níbi tí ẹ bá sọ wípé wọ́n bí Adébáyọ̀ Sàlámì wọ́n bí sorry bàbá kọ́ mi fẹ́ràn kan Fẹ́mi Adébáyọ̀ tó bá ní wọn bí dáadáa bẹ́ẹ̀ ni tí wọn ò bá bíyàn Aládùkẹ́ dáadáa Fẹ́mi Adébáyọ̀ ò ní lọ rèé tọrọ rẹ̀ kò ní fẹ́ níṣu lọ́kà òun náà rí i pé ìdílé tó dá ó rí i pé wọ́n bí dáadáa lòun náà ṣe lọ fẹ́ sílẹ̀
ṣé Fẹ́mi Adébáyò wá kiri inú ayé ni? Fẹ́mi Adébáyò mú ojú lọ sọ́jà nígbà tó máa fẹ́ yàwó ẹ̀. Tí ò bá rí nírí kó dúró dáadáa, tí ìyàwó ẹ̀ ò bá dúró re, ṣé yóò takú tí yóò fẹ́? Ó ní torí lára yan Aládùkẹ́ lọ́jọ́ kìíní àná nígbà tó sọ wípé I do, ìwọ ni mo fẹ́ fẹ́. Iyán Aládùkẹ́ náà tó sọ pé yẹ mo fẹ́ fẹ́ tó wá ń protect ẹ wá rí pé bóyá táà rí pé wọ́n ló ń jowú yìí, òun náà ti zero mind ẹ̀ pé ẹni tèmi náà fẹ́ bá kalẹ̀ lélẹ̀ máa ta tán síbẹ̀ ni, kò sí nǹkan tó máa ṣọkọ mi, eléyìí mo ti fẹ́, èmi náà I won't let him go. Ṣùgbọ́n tí ìwà tí gbólóhùn asọ̀ bá wá wà gẹ́gẹ́ bí táwọn èèyàn sọ wípé ìyàwó yìí, ìyẹn Iyán Aládùkẹ́ tó sọ pé ó lọ dáná ní location, wọ́n wá lọ rojọ́ fún un, wọ́n wá ní kinní kan ọ̀rọ̀ rojọ́ yìí. Ṣe rí àwọn onítíátà tó bá pé bẹ́ẹ̀ lórí lóòótọ́, ẹ̀yin fúnra ara yín náà lè máa ń dánú ilé ara yín. This is not the first marriage ní ìní dárúkọ. This is not the first time tó pé ọkùnrin máa wà lóòótọ́. Tẹ́pẹ́ yìí lẹ́ lọ pe ọkọ ẹ̀ pé kó wá wò pé ìyàwó ẹ̀ wà ní kinní kan pẹ̀lú ẹnìkan, tàbí tẹ́ ẹ gbé fóònù tẹ́ lọ pe ìyàwó pé ọkọ ẹ̀ wà ní hòtẹ́ẹ̀lì pẹ̀lú kinní kan. Ẹ̀yin ara yín náà ni ẹ̀ ń bá tara yín jẹ́. Ṣé ẹ bínú? Torí ará àta kan tí ò sí ní tí ìṣara yín tí ìṣe oní tíátà kò lè sí location tó bá wà níbẹ̀, kò lè dúró dalẹ́, yóò ti lọ bóyá wọ́n wá tajà àbí nǹkan, àbá kó jẹ́ pé àwọn kọ́sítọ́mì àwọn tó gbé kinní wá, àbá àwọn makeup kinní gbogbo oníkàkùn á ti wọnú yàrá ẹ̀ wọ́n á ti lọ. Gbogbo kákọ́sì yín náà lẹ̀ ń túlé ara yín. Gbogbo ìgbà náà kọ́ lọkùnrin àtobìnrin máa wà nílé tó jẹ́ wípé most especially tó bá wà ní location bíi pé wọ́n ń bára wọn sùn. Ìgbà míì wà wọ́n máa wà ní location, wọ́n máa wà nílé, wọ́n máa go through script ọjọ́ kejì, prompt ọjọ́ kejì, costumes ọjọ́ kejì, effect ọjọ́ kejì. Ẹlòmíì gan máa wo script ẹ̀, wọ́n máa change the script ẹlòmíì níbi location yẹn náà. Pé báyìí ilé ìbáyìí pé okay jẹ́ ká ṣe pé iṣẹ́ yìí lè gbé ṣe okay jẹ́ ká no ó yẹ kẹ́ lè gbé lẹ́yìn náà. Ó yẹ gbé sórí báwo lẹ ṣe máa ṣe, ó yẹ báyìí lẹ ṣe máa ṣe okay ẹ jẹ́ ká fi dialogue gbélé, ẹ jẹ́ ká yọ lé kúrò ńbẹ̀, ká kàn fi dialogue gbé, ká yọ scene kúrò ńbẹ̀, ẹ jẹ́ ká yọ scene 2. Tó pé gbogbo yẹn ló bá ń ṣe. Àwọn kan lè ti kí fóònù mọ́lẹ̀, wọ́n ní ẹ wá wo ilé onílé, ẹ wá wo lágbájá àti kinní kan, ẹ wá wo àǹtí àti dàdí wọ́n ṣe kinní kan. Ẹ̀yin tíátà, ẹ̀yin náà mú ti ní dání. Bí a tẹ bá ṣèpàdé, tẹ máa gbìyànjú kí ẹ máa bá àwọn ará yín sọ̀rọ̀. Ṣé wá rí ẹ̀yin obìnrin? Kó pé lóòótọ́ lọkọ ẹ̀ ń yàlẹ̀. Mo bẹ̀ẹ́ nítorí ìtọ́lọ́run. O ò ní láti máa lọ síbẹ̀ láti lọ máa pariwo. O ò ní láti lọ síbẹ̀ láti lọ confront ẹ̀. Ṣé bó ń padà bọ̀ ọ́nà ilé? Ìwọ ló ní nǹkan ẹ̀. Àwọn ẹ̀kọ́ tó wà mẹ́lẹ̀ máa mú jáde ká tó padà sọ́dọ̀ wọn. Ẹ̀yin jẹ́ tẹ̀mí, it is high time. Àwọn ọkọ wa náà wọ́n lè ṣe nǹkan tó kù díẹ̀ káàtó. Mo jẹ́ ká máa wá ọ̀nà láti ṣe pé a máa fi settle nǹkan amicably. Irú kéèsì Iyán Aládùkẹ́ yìí. Iyán Aládùkẹ́ kò mọ̀ pé òun gan fún ara wọn pé gbajúmọ̀ lòun. Wọ́gàn ò mọ ìyá rẹ̀. Ìwọ tó jẹ́ pé wọ́n kọ́ tó àtọ́yún olú àtọmọ ìrìnsẹ̀ tó bá dárúkọ Fẹ́mi Adébáyọ̀, ta ló máa sọ pé òun mọ Fẹ́mi Adébáyọ̀? Bẹ́ẹ̀ni ò rí ẹ rí lásán kó o kọ̀ débi kan àtàní ìyàwó Fẹ́mi Adébáyọ̀ nìyẹn, ó mọ̀ pé celebrity lè wọ gan-an, ó mọ ìyá rẹ̀. Ṣé wàá rí gbogbo sága yìí?
èmi mọ̀ pé wà á ti rí ẹ̀kọ́ kan tàbí omi wọ́n wà á ti mú dání ṣùgbọ́n mo rí pé ò tí ì kẹ́kọ̀ọ́ tán mi ò fẹ́ sọ̀rọ̀ kankan lórí kéèsì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n mo wá rí wípé o fẹ́ máa dá blọ́gà lóhùn mo ti máa ń sọ fún wa wípé ẹ dákun nítorí ìtọ́lọ́hun ẹ gbìyànjú ẹ má máa jẹ́ kí ọ̀rọ̀ yín ọ̀rọ̀ ìdílé yín kó wá sórí social media nítorí tó bá wá sórí social media ẹ lè control àwọn èèyàn lórí page wọn on what to say or what not to say ẹlòmíì lè jókòó kó kàn ronú kó sọ̀rọ̀ kó gbé jáde you cannot control that person ẹlòmíì lè gbọ́rọ̀ kan kó kàn tiẹ̀ ọ̀rá yín kó tún kó máa fi gbogbo ẹ̀ kó máa la gbogbo ẹ̀ mọ́lẹ̀ tó bá ṣe sọ ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan tẹ́bí kan wà fẹ́ bẹ àwa táwa lórí social media ẹ jọ̀ọ́ nítorí tó lọ tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdílé bá a ṣe bá máa dá sí ẹ jẹ́ ká máa fi tìbẹ̀rù Ọlọ́run sí ẹ má máa jẹ́ ká ṣe bíi pé kí ìdílé yẹn kó bàjẹ́ mo fẹ́ kẹ́ mọ̀ wípé wàláì lọ́rọ̀ ọkọ àti ìyàwó bí misunderstanding bá wà tọ́lọ̀ bá sọ pé ó máa tán lọ́jọ́ iwájú tọ́lọ̀ bá sọ pé kò ní pẹ́ gan ó máa parí àti rírí ṣùgbọ́n tẹ́ ẹ bá ti wá ń fẹ́ nǹkan lójú lórí àwọn nǹkan níta wà tẹ́ ẹ bá ti bà nǹkan jẹ́ kí jẹ́ kọ́rọ̀ tètè tán lẹ̀ ìdí nìyí tí mo ṣe wá fẹ́ bẹ gbogbo wa lórí ọ̀rọ̀ kéèsì Fẹ́mi ẹ má jẹ́ ká gbàgbé ẹni gbàgbọ́ tí ẹ má àpọ́ṣọ̀ blame fún ìyàwó ẹ má àpọ́ṣọ̀ blame fọ́kọ Iyaladuke má bàa blọ́gà kankan fa kankan o disappoint mi gan pé òun fún blọ́gà lè sí pé òun reply o tún dárúkọ òun call blọ́gà out àmọ́ ṣe mo bẹ̀ torí tọ́lọ́ tọ́rọ̀ bá ti dórí social media wọ́n máa ganu sí ọ̀rọ̀ tó bá ti lè dórí social media àwọn èèyàn máa ganu sí àdẹ̀jọ́ sọ fáwọn èèyàn pé káwọn èèyàn máa ganu sí la ṣe máa sọ pé kọ́rọ̀ tó dórí social media ẹ kó kúrò lẹ̀ tètè dìbọ́ǹkì ẹ̀ wípé no ọ̀rọ̀ mi no ẹ̀mí ìfẹ́ kẹ́nìbọ̀dì dá sí àwọn èèyàn ti dákẹ́ nítorí pé tọ́rọ̀ bá dórí social media kò possible kò yẹ pé bọ́rọ̀ yẹn bá ṣe dé kó jẹ́ pé ni tó mọ̀yàn rí àbẹ́yàn lọ sásá bí ẹnì kankan tó ń gbé story yẹn jáde síta tó wá throw narrative yẹn àbẹ́ni yẹn gangan pariwo síta fúnra rẹ̀ kò possible kò ní 100% supporters sórí ìwọ tó gbẹ́jọ́ wá wàá padà ní 50 ẹni tó mẹ́jọ ẹ̀ wá ó máa padà ní 50 social media ò kí ń support ẹnìkan lọ́wọ́ ń ṣe one way traffic o táwọn kan bá sì support yẹ àwọn kan gbọ́dọ̀ support ẹni yẹn wọ́n máa ń pè ní ìmọ̀ bóyá bọ́lọ̀ ṣe ṣàlùjọ ní social media ni kò possible kẹ́nìkan kó gbé kéèsì wá gbé everybody àwa wà lórí kéèsì ẹni wọ́n á support ẹni yẹn kódà kò sí it's grace God bless you thanks for the gift kò possible wọ́n máa pè ní àwọn kan máa support ẹ àwọn kan máa support ẹni tó èèyàn mẹ́jọ ẹ̀ wà sórí ìgbà mi téèyàn bá kọ́kọ́ mẹ́jọ dé lórí social media tó máa kọ́ wọn kódà ó máa fẹ́ dàbí tẹlifí máa kọ́kọ́ fẹ́ dàbí one way traffic ẹni á fi pé òní gbogbo èèyàn support inú àmà dùn àmà enjoy gidigidi àmà enjoy àmà ṣé nígbà tó wọ́n máa turn back báyìí níta lọ́mí ara realize pé no kò yẹ kó rí báyìí náà mi àtúgbé náà létí kan wá pé jẹ́ káwọ́ from this angle àbí that is people are going wọ́n tún máa support ẹni yẹn lọ ní. God bless you love you so much ma bí ayé ṣe rí nìyẹn 50-50 ni n tó bá kọjú sẹ́nìkan máa kéyìn sí lórí ìlú kankan ni mo ṣe máa ń bẹ̀ yín pé ẹjọ́ torí tọ́lọ́ ọ̀rọ̀ ìdílé ẹ má máa kó wá tí ẹ nígbà mi máa ń wà tọ́rọ̀ bá kọ́kọ́ ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó wọ́n ti sáré máa gbé jáde meanwhile ọ̀rọ̀ tó yẹ kó yanjú ní tùbí ìnùbí ni mo bẹ̀ yín nítorí tọ́lọ́ ọ̀rọ̀ yóò tí ì le tó gbogbo bẹ́ẹ̀
Iyaladuke, please, má dá anybody lóhùn. Ọlọ́run, no, gbàgbé ẹ̀. Kò sí bó ṣe lè strong tó, ní lè stand ẹ̀. Blogger, gbàgbé ẹ̀ o. Jọ̀ọ́ mo bẹ̀ ẹ́, jọ̀ọ́, nítorí tọ́lọ́run, please. Ìgbà míì wàá fi rírí ṣaláìrí, wàá gbọ́, wàá fi gbígbọ́ ṣaláìgbọ́. Tó bá gbọ́ sórí ètò yìí, táwọn kan bá support ẹ níbí, tó bá dé tọ̀hún, táwọn kan bá support ẹ, kò mú ìpé wà ló máa bá wọn jà níbi tí wọ́n ti support ẹ. Then mọ́sọ̀ ẹni tó ń fún lésì kí ìṣòro nìkan ló ń sọ ohun tó sọ. Òun náà ti support ẹ rí nígbà tó ń kọ́ bẹ̀rẹ̀. Ní ìmọ̀ kan tó fún nǹkan táwọn nǹkan tó gbàdé tó rí tó turn back tó tún advice ẹ báyẹn. But kì í ṣòro nìkan ló go through that direction, kì í ṣòro nìkan ló ń lọ through that route. That is why tí ò fi yẹ kó dárúkọ ẹ̀ wàá kàn ṣe bẹ́ẹ̀ pé orí ẹni ẹ̀gàn ti sọ ti dákọ̀ tẹ̀ ti move on. Bàdìsá tó bá ti wá jáde tó bá lọ ń call ẹ̀ back. Wọ́n á rí táwọn olùfẹ́ máa lé máa fún ẹ ní sí àwọn náà fẹ́ sọ̀rọ̀ ní ó fẹ́ ṣe kinní kan ní ẹ jẹ́ ká fún lésì kinní kan. Jẹ́ sọ kinní kan. Mo rí pé ó bú ẹni yẹn pọ́lọ́pọ̀ márùn-ún. Sísítà mi. Ẹni ìjà òde bá ló pèrè ẹ̀ lókùnrin. Tó bá rí obìnrin tó lọ́kọ méjì, tó lọ́kọ mẹ́ta, tó ní mẹ́rin, tí wọ́n bá béèrè lọ́wọ́ ẹ̀ á máa rí wí. Ẹlòmíì wà ó mú láti dúró síbẹ̀ tí mo bá fún láyè kó ṣèyá àwọn ọmọ ẹgbẹ́ nǹkan. Ẹlòmíì rí ikú báyìí ó sá lọ ni. Lórí apọ́sẹ̀ God bless you, thanks for joining. Ẹlòmíì wà ìdààmú ló lè. Ẹlòmíì wà nítorí ọmọ kó lè jèrè ọmọ lọ́jọ́ iwájú ló ṣe kú. Ẹ má jẹ́ àwọn fi bẹ́ẹ̀ yọra wọn. Yorùbá máa ń sọ pé ẹni tí ò tí ì kú kò tí ì lọ́wọ́ kó tí ì pa. Ṣé wá rí kinní kan àwọn ìyá wa máa ń sọ fún wa pé bí Ọlọ́run bá sọ pé ilé ọkọ méjì lè ní lọ wàláhì kò lè débì kan kó dúró. Bọ́lá bá kọ pé ilé ọkọ mẹ́rin ló lọ yóò pè mẹ́rin. Àyànmọ́ ńkọ́, àkọsílẹ̀ ńkọ́. Ẹlòmíì wà ó wù kó dúró sílé ọkọ bóyá ọkọ àkọ́kọ́ ẹ̀ bí ó fọ̀ṣálẹ̀ ló kú ṣé kò ní mú fún ọmọ yìí. Àbẹ́ni ọkùnrin dótàn àbí tó ọkùnrin tàn dó ó lóun ò níyàwó tó tẹ̀jì ilẹ̀ fún tán nígbà òbí kìíní ló wá gbọ́ pé bọ̀dá mọ̀ ti níyàwó ní kinní kan lábẹ́òkúta àwọn abẹ́òkúta ń para àwọn sọ pé tí wọ́n bá gbá ẹ mú oníyàwó ó dẹ̀ parọ́ fún mi yóò tún sún wájú. Àbẹ́ni tó fi ọkọ tó jẹ́ pé ìdílé tó ti lọ fi ọkọ ogun ọlọ́gbọ́n jẹ́ kó gun ayé ogun orí wa ni tó bá délé aládùúrà báyìí kó tó kúnlẹ̀ pẹ̀ báyìí wọ́n ní pé ẹ̀yìn ibi ó ti lọ yàn ọkọ rẹ̀ yìí tó ti lọ yàn ọkọ ọwọ́ rẹ̀ ò mọ̀lẹ́ tágbọ̀n mi. Ogun tí ń bọ́kọ rẹ̀ fà yìí, ogun ibi tó ti lọ mọ́kọ, ogun tó ti ṣe kinní kan, ogun tó ja bàbá kó mọ́ jọmọ, ogun tó ṣe kinní kan, tóun náà wá rò pé ibi tóun wà yìí, ọwọ́ òun ò tẹ́nu. Bó lọ lé aláàfáà kó tó tajú tán báyìí, ogun ló ń bá lágbájá lọ, bí wọ́n bá ti gbógun lórí ogun lọ́la kó mọ̀ bá kú ní ogun yóò sàtẹ̀yẹ. Ìyá mi, mo tó jẹ́ kí lómi jẹ́ sí inú mọ̀dà. Bá ròyìn fún ẹ sísá mi. Ẹlòmíì tó fi jẹ́ kó jẹ́ single mother báyìí tí ò tẹ̀ fi wá lórí ọkọ kò fẹ́ kó máa kà fún un ṣùgbọ́n tó bá sọ ojú ẹ̀ rí nítorí káyé mọ̀ bá sọ pé yóò dán ọlọ́kọ méjì ó di ilé ọlọ́kọ mẹ́ta ó wá kó ráyè má rí mọ́ tó bá lanu tó bá sọ tójú ẹ̀ rí irú wọn náà wálé ayé mi
wọ́n bímọ ni wọ́n bá wọn bímọ ṣùgbọ́n ṣé wọ́n gbádùn. Kì í ṣọjọ́ tòní, ọjọ́ ọ̀rọ̀ yẹn lábala bí òun kì í ṣọjọ́ tòní. Ẹ jẹ́ á bọ̀wọ̀ fáwọn single mothers lábala bí. Sísítà mi, assignment kan ni mi fẹ́ fún ẹ. Èmi ò wá láti àbọ̀ṣọ́ blame fún ẹ. Fún ara ẹ tó bá jókòó ní òbá ní tó bá kọ wájú sí ẹ kó ta lọ́fà, tó bá kẹ̀yìn sí ẹ kó ta lọ́fà, ó ní tó bá kù wọ́n nìkan ṣoṣo ní kó tẹ́rù ara ẹ pa. Ìwọ gangan fún ara ẹ jókòó. Tó bá kù ìwà àtẹ́lẹ̀dá rẹ, ìwọ gan mú gègé ní àròjinlẹ̀ má jẹ́ kéèyàn kankan tọ̀. Jókòó pé má tán rẹ̀, níbo ni mo ti kọsẹ̀, níbo ni mo ti ṣàṣìṣe. Kọ sílẹ̀. Kò sí nǹkan kan tó wà láyé tí ọmọ solution. Deja scammer, Yawa, it seems you are talking from experience. You are talking like a witch. As in talking reality. Bẹ́ẹ̀ni. Fọlákẹ́mi Juliet Búyẹmí. Kágàrá ṣàgbọ́ gbogbo ẹ̀yìn tèmi. It is well. Jókòó níwọ kan, ìṣẹ̀dá rẹ kan, Ọlọ́run rẹ kan. Jókòó. Sísá mi, Iyaladuke, kọ ọ́ sílẹ̀. Nínú gbogbo ìrìn àjò ìwọ àti Femi Adebayo, ìwọ gan kọ máàkì ara rẹ sílẹ̀. Kọ ọ́ sílẹ̀, níbo ni mo ti ṣe dáadáa? Níbo ló ti kù díẹ̀ káàtó? Níbo ni mo ti fẹ́ ṣubú? Níbo ni mo ti kọsẹ̀? Níbo ni mo ti miss ẹ̀? Ìwà wo gan ni mo wù tó kù díẹ̀ káàtó? Ìwọ gan mọ̀, àwa ò mọ̀. Ṣé orí táwọn èèyàn bá láwọn rí ẹ from afar? Ìwọ gangan mọ̀ra rẹ jura rẹ lọ. Bí mo ṣe wà ẹ́ kò sẹ́ni tó mọ̀ mí tó ra mi. Ṣé wọ́n ní kò ní ṣàtúnṣe ni? Sober reflection. Wo bí tó kù sí. Wo mi? Ọ̀gbẹ́ni Femi Adebayo. Àwọn assignment wà tí mo fẹ́ fún wọn gangan fún ara rẹ. Ó kàwé. Ó mọ òfin, amòfin ni ọ́. Gbogbo ènìyàn ti jẹ́ ká mọ̀ wípé ẹni tó ní ìbí dáadáa ni Femi Adebayo. Ìkọ̀kọ̀ wà tó pa mí lẹ́kún jù. Fídíò tí mo rí. Tí wọ́n béèrè question lọ́wọ́ ẹ̀. Pé kí ni àwọn nǹkan tí ìyàwó ẹ̀ máa ń sọ. My wife once said, Femi kí ló máa jẹ? Mi ò jẹ nǹkan. Ìwọ ò jẹ́ kí ni? Ṣé o máa jà sáró?